Òkúta ẹ̀là sinimá tuntun láti ọwọ́ Yetunde Barnabas. Fíìmù yìí, it's all about Yetunde Barnabas and that sister ìyẹn Dami, Yetunde Barnabas and Dami, tí wọ́n lọ fi by force by fire tó fi gbé owó òkúta lọ́wọ́ àlejò tó jẹ́ àjòjì tí ó dẹ̀ jẹ́ ibi tó ti ń ṣiṣẹ́ kan náà ṣùgbọ́n wọn kò mọ̀ pé òun ni. Wàhálà tí òkúta tó wá jí nínú wallet ẹ̀ tó wọ́n yọ wallet ni nígbà tí ó wá ń béèrè ọ̀nà lọ́wọ́ wọn, òun ló ń fa ìdààmú sí ìgbésí ayé wọn tó fi jẹ́ wípé wọ́n máa ń lálàá lásìkò kan náà nígbà kan náà pé wákàtí mẹ́fà ọjọ́ tí wọ́n jáde láyé ó máa ń yọ sí wọn àti wọ́n máa ń rí ìran fún gbogbo ohun tó bá máa ṣẹlẹ̀ 6 hours ahead kó tó di pé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Níbí náà ni wọ́n ti bá arákùnrin yìí tí wọ́n sì sọ fún mi wípé ó dúró tó ní òun fẹ́ gbé wọn ní mọ́tò kò pẹ́ kò jìnnà ìjàmbá ṣẹlẹ̀ tí àwọn ọlọ́pàá tí wọ́n ta ìbọn mọ́ tí ó sì gbẹ́mìí mì. Níbí náà ni wọ́n tún ti jí tó ní wà láwòrán àwọn méjèèjì náà lálà kan náà lásìkò kan náà nígbà kan náà wá ní kí ló dé o wọ́n bá gba ilé babaláwo lọ. Níbí ni babaláwo ti sọ fún wọn wípé kinní kan ṣoṣo ló ń dà yín láàmú òun sì ní wọ́lẹ́ẹ̀tì tí ẹ yọ lọ́wọ́ obìnrin àjòjì tó ń béèrè ọ̀nà lọ́wọ́ yín lálẹ́jọ́ kìíní àná òun rèé o. Nígbà tí ọmọ arábìnrin yóò rókúta ẹ̀ ló ti gégùn ló ní ẹnikẹ́ni tí ó gbọ́ òkúta òun ẹni náà kò ní nísinmi. Níbí náà ni wọ́n ti wá ń sá kíjò káàkiri wípé àwọn fẹ́ dá wọ́lẹ́ẹ̀tì yẹn padà. Babaláwo dẹ̀ ní iṣẹ́ ọmọ ibi tó ń fi sí wọn náà wọ́n ti sọnù ọba nìkan lọ wà. Nígbà tó máa wà ọwọ́ wèrè ló bọ́ sí. Nígbà tó máa sì débẹ̀ wọ́n wá rí lọ́kìlì wọ́n dẹ̀ wá mú wa wọ́n wá ọmọ yẹn wá sí ibi iṣẹ́ wọn wọ́n wá béèrè lọ́wọ́ ọ̀gá ní ó ti jáde kò sí ní around. Nígbà tá a bá wọ́n lọ tó wá lọ àbábọ̀ òkúta náà wọ́n wá padà gbà lọ́wọ́ ọ̀gá ó wá kó part 2 the concluding. Nígbà tí òkúta dọ́wọ́ ọ̀gá ikú ti yẹ̀ lọ́wọ́ arábìnrin kí ló ṣẹlẹ̀ sọ́gà àti pé báwo ló ṣe ìyókù ń bọ̀ nínú part 2 the concluding part.